Bọ́lá báyìí ló ń dùn mí. Ẹ ṣé gan ni. Ẹ ṣé o. Ẹ ṣé a máa rí bá o. Ebi ò ní pẹ̀yìn náà. Àdúpẹ́ o. Ṣé rí nǹkan tí mo bá yín ṣe? Tẹ bá manage dáadáa, wàláyé kó tì í láti bóyá bíi 6 to 8 weeks. Ẹ ṣáà níbẹ̀ 2 months ṣá, ó yẹ kó láti yín bẹ̀. Gbogbo nǹkan yẹn mo ṣáà ti bá yín ṣe síbẹ̀. Ó yẹ kó tẹ́ bá jẹ lájẹjù. Oṣù méjì. Ṣé ẹ̀rọ rẹ̀ mi? Òun lè máa bá mi bá sọ̀rọ̀. Bó fẹ́ momi, alábẹ̀. Bó fẹ́ jẹ bisikíìtì, alábẹ̀. Ẹ̀rí kun ẹni, ọbẹ̀ ní kun ní ilé oṣù mi nìkun. Òun ní kẹ́ bá mi bá sọ̀rọ̀. Ṣé kò yọ lára mi? Ó yọ. Ó rí pé ọbẹ̀ làwọ̀. Anyway, láyé wa yìí, ẹ bá jẹ́ tọ́ lọ́sẹ̀ kan, èmi kémi ti gbó oyin tèmi kìí ṣe kìí ti gbówó mi ni. Mo kọ́ advice ni kẹ́ wọn bẹ́ẹ̀ máa jẹ́ gbó àtàwọn àpò òṣìṣẹ́ tẹ́lẹ̀ gbogbo pátá mi ṣe mu dẹ̀ tí báyìí sọ̀tẹ̀ sínú freezer àti fíjì yín. Ẹ bá wí nǹkan jẹ́ bóyá ṣe kí owó tèmi mo fẹ́ gbà. Èmi máa ṣe ní balance yẹn. Okay. All right, mama expect it. Ọlá. Ẹ má gbàgbé o, tẹ́ bá ti ń bọ̀ ní next time yẹn kí ni ẹ̀wà gọ̀yìn tí mo bá yín sọ yẹn. Ẹ bá mi ra àwọn ingredient ẹ̀ bọ̀ lẹ́ẹ̀kan náà, mi ò mọ̀ ní mi bá ti rà á. Ṣé gbọ́? Ẹ ṣé. Ẹ má gbàgbé o, ṣé ẹ ti gbọ́? Kí ló ń wò? Kí ló ń wò? Ọ̀rẹ́ mi má bínú. Tẹ̀lé ń sọ̀rọ̀ ó dẹ̀ ti wà kárídéwé, kí ló ń rò? Nǹkan tó wà lọ́kàn mi tí mo ti ń rò látijọ́ yìí. Lórí kí nìyẹn? Lórí ọmọbìnrin tó ń bá wa ṣe ọbẹ̀ yìí. Ṣé ìjẹ́ kó ń jalè? Tó bá yẹ pé olè ni màá ti sọ fún ẹ pé kó má bá a ṣe. Ọbẹ̀ ò dùn. Wo oúnjẹ ló dùn jù látijọ́ tí mo ti ń jọbẹ̀ l'Amẹ́ríkà. Kí ló wá dé? Ọmọbìnrin yẹn mo fẹ́ràn ẹ̀. Mo ti ń ro tipẹ́ mi wọ́n mú ilé sọ fún ẹ. Mo wá rí pé wà á tiẹ̀ pé ẹ súnmọ́ra dáadáa. Tó bá lè bá ṣọ̀nà ọmọ yẹn wò òbí àgbo. Ọ̀rẹ́ mi ò lè jáwọ́ tún bẹ̀rẹ̀. Tó tẹ́ ni mo sọ fún ẹ. O tún fẹ́ mílíọ̀nù náà mọ́lẹ̀. Sórí tọmọ yẹn bá fi lè gbà á jẹ́ pé gbogbo nǹkan tí mò ń wá l'Amẹ́ríkà ló ti tẹ̀ mí lọ́wọ́. Rárá o, ó tó bẹ́ẹ̀ ni. Ó jù bẹ́ẹ̀ lọ. Lórí ọmọ tó ń bá a dáná yìí náà. Ṣé tó bá ká ní kó rí àwọn nǹkan tèmi ń rí wàá mọ̀ pé ó jù bẹ́ẹ̀ lọ. Ẹ ráwọn àgbà olójú inú. Ẹ̀rí nǹkan tèmi ò rí. Ó dáa o, láti bẹ́ẹ̀ bá a sọ̀rọ̀ yẹn ó kéré. What are friends for? Ṣòbó rí ẹnu mi yìí bí n bá ní gbogbo nǹkan mo mọ bí mo ṣe lè fi bóbìnrin sọ̀rọ̀ má wọ̀rí máa bá a sọ̀rọ̀ ṣùgbọ́n tójú bá yẹjú kóhùn má yẹ o wọ́n ló bí mi á gbó o wọ́n ló bí mi á gbó o. Ọ̀rẹ́ mi tó o bá bá a sọ̀rọ̀ tọmọ yẹn gbọ́ ó tiẹ̀ ti gbọ́ ná òbí ẹ ti gbọ́. Ó ṣe rẹ́rìn òbí ẹ ti gbọ́. má wọ̀rí má bá a sọ̀rọ̀ mo promise kí làwọn afúnra wa fún. mo bá a sọ̀rọ̀. yankee bọ̀ má bá a sọ̀rọ̀ má wọ̀rí ṣe gbọ́ ọmọ tó ń bá a sóúnjẹ yìí. Tó bá fi lè gbà gbogbo ọbẹ̀ for the next 2 months èmi máa sanwó ẹ̀. Irọ́ ni o kí n tọ́jú owó mi. Èmi máa sanwó ẹ̀. Kí n tọ́jú owó mi. Kí n tọ́jú owó mi. Ó ti gbà èmi mo sọ bẹ́ẹ̀ fún ẹ ogún ó ti gbà. Ṣé ìpò ẹ̀kan pẹ̀ fẹ́ rí mi? Ẹ dúró títí látara ẹ̀ sọ̀rọ̀. Mo tún ti ń sìn lọ́sìn kan tó wáyé fún ẹ̀ nínú ìlú. Mi ò kúkú gbàgbé. Bẹ́ẹ̀ ṣe rí mi ò gbàgbé. Àwọn ọ̀rẹ́ yìí tó wà ní ilé. Àwọn ọ̀rẹ́ mi. Àwọn ni kò jẹ́ kí n sọ̀rọ̀. Ṣé wàá rí ọ̀rọ̀ onílé? Tó bá ti báyọ̀ náà, òun la ti ń sọ. Ó dáa ká sọ báyìí náà. Kò sí nǹkan kan náà. Ọ̀rọ̀ tí ò le náà ni. Torí mọ̀ pé mi lè gbá nǹkan sí lọ́wọ́ yín. Mo mọ̀ pé máa rí gbà lọ́la bá ṣe jọ jẹ́. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé ọ̀rẹ́ mi bàbá gún wà. Tá a jọ ń gbélé tẹ máa jọ bá wa sóúnjẹ yẹn. Wọ́n sọ̀rọ̀ yín. Kí ni mo ṣe? Kí ló bẹ̀ mi ò dùn ní? Ayọ̀ ni ẹ fọkànbalẹ̀. Àbí nǹkan ti ṣe nǹkan tí wọ́n bá yẹn. Ní kẹ́ ẹ fọkànbalẹ̀ ayọ̀ ni. Ṣé bá rí bọ́ ṣe wà yẹn single ni wọ́n. Wọ́n wá ń sọ pé látọkùn àwọn nífẹ̀ẹ́ yín. Wọ́n dẹ̀ mọ̀ pé mi àti yín bá a ṣe wà rí lẹ́gbọ́n àtàbúrò láti jọ wá láti Abẹ́òkúta. Mo ti promise wọn bẹ́ẹ̀ ṣe rí mi yo. Ó lẹ̀ ti gbà. Èmi náà mọ̀ kí mi lè gbá nǹkan sí lọ́wọ́ yín ṣe bẹ́ẹ̀ yìí ni ṣe rí ẹ máa gbádùn wọn gan. Mi ò lè rí iná lẹ̀ báyìí kí n tì yín sí o mi dẹ̀ lè rí gbólẹ̀ báyìí kí n máa tì yín sí ẹ máa gbádùn wọn. Ìyá mi padà wá gbọ́ wá gbọ́ mu ṣe dẹ̀ dẹ́rù bà mí mo ò bóyá oúnjẹ mi àbí nǹkan lọ́fẹ́ complain lé lórí ni ṣe fẹ́ gbọ́ ṣá. Ẹ̀yin ni mo nífẹ̀ẹ́ sí. Ẹ̀yin ni mo nífẹ̀ẹ́ sí.
ẹ̀yin mo nífẹ̀ẹ́ sí tẹ́ bá wá sọ fún mi nísìnyí pé ẹ gbà fún mi o kàkà yẹn kò sí ìdí máa bá lọ́nà ẹ̀yin méjì ẹ̀yin mo nífẹ̀ẹ́ sí o òun mo sọ má ìdílé fún yín lẹ́nu bí ọkọ máa bẹ̀rẹ̀ sí máa ṣe ẹ̀yin gangan ni mò ń wá abẹ́yìn náà kan ilé mi màá wá gbà mí màá bẹ̀rẹ̀ màá ṣe kí n bí pẹ̀tẹ́ máa wò mo bọ́rọ̀ yín lè bá mi sọ ni ẹ̀yin mo nífẹ̀ẹ́ sí o ẹ̀yin ni o ẹ̀yin mo nífẹ̀ẹ́ sí. Yínká má pààrọ̀ fún mi o tó ọ̀rọ̀ tó mú wáyọ̀ ọ̀rọ̀ tó le ni o bígbà téèyàn fẹ́ jẹ nǹkan tó le sọ́tòótọ́ mo fọlọ́wọ́ bá bẹ́ẹ̀ mo fàná bí mo mọ̀ bẹ́ẹ̀ mo tún fi ifá bì ọ́ mo fi Jesus Christ mo fi bì ọ́ ṣé kìí ṣe pé wọ́n gangan lọ tóòsì ọmọ yìí. èmi mo fi Ọlọ́run búra èmi kọ́ mo tóòsì ẹ̀ iṣẹ́ tí ọ̀rẹ́ mi rán mi òun mo lọ jẹ́ lọ́jọ́ ọmọ yìí. aṣọ òun ni àgbàtọ́wọ́ yìí ní ńlá tó láfi mi ni o. torí èmi ti ṣe rẹ́ẹ̀rí ni o mo ti ṣe rẹ́ẹ̀rí. ẹ ṣe rẹ́ẹ̀rí. wọ́n rán mi iṣẹ́ pé kí n lọ bá àwọn tóòsì obìnrin èmi mo padà lọ tóòsì ọmọ fúnra mi ọmọ òun ló wà ní ọ̀dọ̀ mi ọmọ 9 ló ti bí fún mi. mi wà lẹ́ni ẹ. ọ̀lẹ́ni kí ni. mi lẹ́ni ẹ. wo tó bá jẹ́ pé lóòótọ́ ló sọ fún ọ pé ìwọ lòun fẹ́. bẹ́ẹ̀ni. tí wo bá sì fẹ́ yín méjèèjì ó lùsẹ̀ máa fẹ́ lọ. ó dalẹ̀ nìyẹn. ọgbọ́n tó yẹ nìkan sọ ni bí ẹ̀gbọ́n mi kan ó ní oore kínkín ìkà kínkín ìka kọgìrì àpè bẹ́ẹ̀ oore kínkín kà kínkín tó bá ti sọ oore fẹ́ dà ọ́ tún fi ìkà kínkín sí sọ fẹ́ mọ gbọ́mọdé bí ògògó ni ògògó ló mọ gbọ́mọdé o. Bàbá l'Amẹ́ríkà. Bàbá l'Amẹ́ríkà. Kéde. Ẹjọ ṣàgbàlagbà lẹ́yìn báyìí. Ṣàgbàlagbà ní lójú ara yín báyìí. Bí ti báwo. Yínká. Sá. Àgbàlagbà ni wọ́n. Bẹ́ẹ̀ni. Ọ̀rọ̀ wọn dá ọbẹ̀ kò ṣeé tẹ̀lé o. Nígbà tí èèyàn bá wò ṣùṣù tó lọ fẹ́ ìyàwó tí ọ̀rọ̀ ẹ̀ rán sí ìgbókòbó òun fẹ́. Ṣé ohun tó dáa nìyẹn? Ṣé àmọ́ ẹgbẹ́ tẹ́ ẹ̀ ń fà lẹ́sẹ̀ yìí? Á dáa ní àwọn ọ̀rẹ́ méjèèjì nínú. Ṣé ó yẹ kó máa gbọ́ rúùmù nù báyìí ló tí ẹ̀yìn tẹ́ ìdágbàlagbà? Ṣé bẹ́ẹ̀ tí mo fún òdá ni? Kò dáa rárá. Kò ní dá fẹ́ni tó bá ní bẹ́ẹ̀ tí mo fún òdá kò ní dá fọ́lú ẹ̀. Kò ní dáa fún wọn náà. Get out from my house! Get in from my house! Get out from my house! Get in from my house! Máa kú ẹ! Kíni náà? Máa kú ẹ! Abẹ́rẹ́ ọ̀pẹ ni. Èmi lọ sọ pé kẹ́rẹ́. Wàá rò pé mi tẹ́lẹ̀ ni. Wàá rò pé mi tẹ́lẹ̀ ni. Ẹ bẹ́ẹ̀ ni. Wọ́n ti kó kàrá sẹ́sẹ́ látàbẹ́kúta. Túmọ̀ mi. Àbí gbọ̀ngbọ̀n tó bá jẹ́ pé tó ń sọ díẹ̀ lójú. Àwọn èèyàn tó wà ní àtàwọn onílàkàyè jẹ́ kó bá wa dá sí. Ó jẹ́ kó wá fẹ́ yàwó tọ̀rẹ́ ẹ̀ rán sí. Ipe ó di ìyàwó tòun. Ó já ó dá bẹ́ẹ̀ àbí kò dá bẹ́ẹ̀. Káwọn yẹn sọ wọ́n gbogbo fúnra rẹ̀ jẹ́ tó ń sọ wọlé. Ó dà nígbà tó bá ní sáà méjèèjì ò lè lùsì ọmọ yẹn. Wọ́n sì láká ìgbé bẹ́ẹ̀. Ìbáta káwọn méjèèjì lùsì ẹ̀jú kí àwọn ọ̀rẹ́ méjèèjì kọ́ lùsì ara wọn. Àbí kí mo wí ẹ̀yìn ara lé. Sọ bẹ́ẹ̀ ni náà. Bẹ́ẹ̀ ni. Yémi. It's left to you. Kobi. Àwọn alẹ́ àdá. Ok, kódà. Àwọn alẹ́ ẹ lọ sí comment section. Ẹ á rí pàrọ̀ àti tèmi lóní làákàyè torí mo ga. Tó jẹ́ tèmi lóní làákàyè ẹ̀jọ̀ bá wa sọ. Èmi ń dúró de nǹkan táyà lè máa sọ ṣá. Comment section. That is it. Wọ́n mi má gbọ́ o. Bó ṣe kọjú sí mi ní kò fún mi.